káàsán, ẹ káalẹ́, ṣàlàáfíà lẹ wà. Mo kí ọmọdé, mo kí àgbà. Tó, mo wo show kan ní àná ní on the 23 December ṣá. Wọ́n ní àwọn ọlọ́pàá Nàìjíríà wọ́n lọ ká Saheed ọmọ Bọ̀tá, wọ́n lọ ká mọ́lé, wọ́n yìnbọn fún torí pé ó rí àánú gbà, Ọlọ́run ló yọ. Ẹ̀gbọ́n ẹ̀ ló mú, ẹ̀gbọ́n Saheed Bọ̀tá, ẹ̀gbọ́n Saheed ọmọ Bọ̀tá òun ló mú. Nígbà tó ń mú tán, tó mú ẹ̀gbọ́n Saheed ọmọ Bọ̀tá, wọ́n wá sọ pé kó pe àbúrò ẹ̀, kó pe jáde. Wọ́n ní bá àbúrò ẹ̀ ṣe jáde làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí dàbọ̀ bolẹ̀. Ṣé rí nǹkan tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí? Nígbà tí àwọn ìjọba tó bá pa ọmọ ìlú tán, nígbà tó bá pa wá tán ní Nàìjíríà, ta ni ìjọba gan fẹ́ ṣe ìjọba lé lórí gan? Ta ni ìjọba fẹ́ ṣe ìjọba lé lórí gan? Àwọn ọmọ ìlú wọ́n ń béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba. Ó yẹ kí ìjọba kó dá wọn lóhùn, kó pè wọ́n. Kí lẹ fẹ́? Tí ọmọ ìlú bá ti béèrè ẹ̀tọ́ lọ́wọ́ ìjọba, tí ìjọba bá máa reply pẹ̀lú wọn, mo máa sọ fún àwọn ọlọ́pàá pé kán pa wọ́n. Wọ́n ní mo ṣe sọ lọ́jọ́ yẹn pé mo ṣe show kan ní last month. Mo ní gbogbo orílẹ̀-èdè tó wà lágbàáyé, Nàìjíríà ló pààyàn jù. Ìyà ń jẹ wá ní Nàìjíríà. Ààrò jẹjẹ, ààrí omi gidi mu, ààrí ilé ayé gbé dáadáa ní Nàìjíríà. Gbogbo ọmọ Nàìjíríà ti sá kúrò ní Nàìjíríà tán. Gbogbo àwọn ọmọ wa ti lọ ń ṣe ọmọdọ̀ káàkiri nílùú. Àwọn ìlú tó wọ́ ti wà. Àwọn kan wá jáde nísìn tó jẹ́ àwọn ọmọ Yorùbá, àwọn youth. Wọ́n ní ìyà tó ń jẹ wọ́n yìí ó ti tó gẹ́. Wọ́n fẹ́ gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba. Ìjọba wá rán àwọn ọlọ́pàá sí wọn pé kán máa pa wọ́n. Ẹ wo iye ẹ̀mí tí ó ṣòfò dànù ní 2020, yes, ní Lekki Toll Gate. Ẹ wo iye millions àwọn ẹ̀mí tán pa tó jẹ́ àwọn ọmọ Nàìjíríà, tó jẹ́ àwọn citizen Nàìjíríà tán pa. Ẹ̀mí tó dẹ̀ pa ẹ̀dẹ̀rẹ́, wọ́n tún lè padà wá mọ́. Population Nàìjíríà ó tún dínkù sí ni. Ṣé ìṣòro ni pé ká béèrè kan lọ́wọ́ ìjọba kí ìjọba dẹ̀ ṣe fún wa? Ṣé wá jẹ́ ẹ̀ṣẹ̀? Ká ní pé ọmọ Bọ̀tá ò ṣe àjò sára ni, wọ́n ṣe máa waste ọmọ ọlọ́mọ nìyẹn. Nǹkan tó ṣe fún Sunday Igboho nìyẹn. Ẹ fìyà ń jẹ wá. Ààrí iná lò, ààrí omi gidi mu. Ọmọ máa kàwé kò ní ríṣẹ́. Gbogbo àwọn ìyàwó níyàwó ti da aráṣẹ́wó. Gbogbo àwọn obìnrin wa wọ́n ti da olóṣó. Gbogbo àwọn ọkùnrin wa olè ló ń jà, yàwó ló ń ṣe. Tó bá ká pátá obìnrin, wọ́n lè make ẹ̀. Pátá obìnrin náà fi ṣe yahoo plus. Orú ìgbésí ayé wo gbọ́kàn ni là ń lò ní Nàìjíríà? Àwọn ọmọ ìlú dìde, wọ́n ń béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba. Àwa youth la ní Nàìjíríà. Àwa youth la ní ẹ̀tọ́, la ní right pé kí ìjọba pé nǹkan báyìí la fẹ́. Nǹkan tí àwọn youth bá sọ pé àwọn fẹ́, ẹ gbọ́dọ̀ bá wa fẹ́ ni. Ẹ bẹ̀rẹ̀ sí pa wá. Ká ní pé Saheed ọmọ Bọ̀tá ń sìn, ká ní pé kò ṣe àjò sára ni, bó ṣe máa waste ẹ̀mí ọmọ yẹn nìyẹn.
bó ṣe máa waste ẹ̀mí ọmọ yẹn nìyẹn. 2022 yìí a máa gba Yorùbá nation. Nǹkan tó bá máa gbà la máa fi fún. Nǹkan tó bá máa gbà la máa fi fún. Ẹ wá ọmọ ọlọ́mọ sílé, ẹ wá lọ sílé, ẹ délé ẹ bá ọmọ yẹn, ẹ bẹ̀rẹ̀ sí ń balẹ̀ ẹ̀ jẹ́, ẹ wá arrest ẹ̀gbọ́n ẹ̀ pé kó sọ ibi tí àbúrò ẹ̀ wà, ẹ wá lọ mú ẹ̀gbọ́n ẹ̀, ẹ handcuff ẹ̀, ẹ fi sínú mọ́tò pé kó pe àbúrò ẹ̀. Bí àbúrò ẹ̀ ṣe jáde, ẹ bẹ̀rẹ̀ sí dàbọ̀n bò láìsí pé tí amúrọ̀bà, láìsí pé tí olè ní Saheed ọmọ Bọ̀tá, láìsí pé tí Saheed ọmọ Bọ̀tá criminal ni. Àwọn ọmọ yẹn wọ́n ń béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba ni. Ebi pa wọ́n ní ìlú, wọn ò ríṣẹ́ ṣe, ọmọ máa kàwé kò ní ríṣẹ́ ṣe, wọ́n ń béèrè ẹ̀tọ́ wọn pé àwọn ò ṣe wọ́n Nàìjíríà mọ́. Ṣé ìyẹn wá jẹ́ ẹ̀ṣẹ̀ ní níwájú Ọlọ́run ni? Kò kí ṣe ẹ̀ṣẹ̀. Ẹ bá sọ pé à ṣe wọ́n Nàìjíríà mọ́, à wá wọ́n Nàìjíríà pé a fẹ́ gba òmìnira, ìyà yìí ti tó gẹ́. Ẹ bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ wa. Mo sọ̀rọ̀ kan, mo ṣe fídíò kan nísìnyí, mo ní pé tá bá ṣe ń continue wọ́n Nàìjíríà, ẹ̀yin youth tẹ́tí support pé wọ́n Nàìjíríà la fẹ́, ìjàgàbá la fẹ́. Gbogbo wa la jọ máa jẹ breakfast. Gbogbo wa la jọ máa jẹ breakfast. Ṣé ẹ ti gbọ́? Tẹ́ bá sọ pé Tinubu la máa dìbò fún, kò sí wàhálà. Tẹ́ bá sọ pé wọ́n Nàìjíríà lẹ ṣe ń follow pé wọ́n Nàìjíríà pé ẹ gbàdúrà pé kí Nàìjíríà pín, ẹ máa fojú ara yín rí ìyà yín. Kò sí kan tí Tinubu lè ṣe. 2023 Tinubu ò lè débẹ̀. Ní agbára Ọlọ́run, Tinubu ò lè débẹ̀. Tinubu òun ló rán àwọn ọlọ́pàá bí kó máa pa àwọn boys. Òun ló rán àwọn ọlọ́pàá bí kó máa pa àwọn youth. Tinubu ló rán wọn níṣẹ́. Èmi mọ̀ pé Ọlọ́run jù wá lọ. Ẹ fìyà ń jẹ àwọn ọmọ Yorùbá tó bá ti lè sọ̀rọ̀ jáde. Tó bá ti lè sọ̀rọ̀ jáde pé ìkan báyìí làwọn fẹ́, ẹ bẹ̀rẹ̀ sí ń pa wọ́n. Tó bá ti lè jáde pé ìkan báyìí làwọn fẹ́, ìyà ń jẹ wọ́n lọ́ ṣe ń pariwo. Tí ìyà ò bá jẹ wọ́n, tó bá jẹ́ pé àwọn olórí wa, tó bá jẹ́ pé wọ́n tún Nàìjíríà ṣe ni, tó ń create iṣẹ́ sílẹ̀ fún wa, tí iná stable dáadáa, kò sẹ́nibọ́dì tó máa sọ pé Yorùbá nation. Kò sẹ́nibọ́dì tó máa ronú lọ síbi Yorùbá nation. Ọlá pé ìyà ń jẹ wá la ṣe sọ pé a fẹ́ gba òmìnira. Ìyà dẹ̀ ń jẹ wá lóòótọ́. Ẹ wo gbogbo àwọn ọmọ wa. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí scatter káàkiri. Wọ́n lọ ṣe ọmọdọ̀ ní Cairo, wọ́n lọ ṣe ọmọdọ̀ ní Egypt, wọ́n lọ ṣe ọmọdọ̀ ní Libya. Èmi gan sí tó bá ń ṣe ọmọdọ̀, àwọn ọ̀gá, àwọn ọmọ ọ̀gá ìyàwó tó bá ń ṣiṣẹ́, ọ̀gá wọn wá tún bá wọn sùn. Ẹ̀dẹ̀ lọ sí ilé ọmọ ọlọ́mọ, àwọn tó ń béèrè ẹ̀tọ́ wọn, gbogbo rally tó ń ṣe, gbogbo rally tí àwọn ọmọ Saheed ọmọ Bọ̀tá ń ṣe ní Yorùbá nation, wọn ò fa wàhálà kọ̀kọ̀. Gbogbo ẹ̀ là ń rí lórí social media. Gbogbo rally tó ń ṣe láti ìgbà tí Sunday tí ń bá wọn ṣe mega rally, wọn ò bá yàn jà. Ẹ̀dẹ̀ lọ sí ilé ọmọ ọlọ́mọ, ẹ fẹ́ lọ waste ẹ̀mí ẹ̀ dànù lórí pé ó béèrè ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ìjọba pé kọ̀ báyìí làwọn fẹ́. Ìjọba dẹ̀ yọjú sí wọn, ó pè wọ́n pé ẹ wá ẹ̀yin ọmọ mi, kí ló dé? Ẹ má wọrí, kọ̀ báyìí la máa ṣe. Àwọn ọmọ yẹn jáde, wọ́n béèrè ẹ̀tọ́ wọn, ìjọba ò jáde sí wọn kó tẹ́ bá wọn sọ̀rọ̀ pé ẹ̀yin ọmọ wa kàn pè wọ́n sí àkíyèsí pé wá ìkan bá ẹ má wọrí, ẹ má ṣe fún yín. Tí ní pé kẹ́kẹ́ máa yìnbọn kẹ́ máa pa wọ́n. Nígbà tẹ́ bá pa gbogbo wọn tán, mo fẹ́ wo àwọn ẹni tẹ́ fẹ́ jọba lé lórí gangan. Àwọn ọlọ́pàá dẹ̀ ń pa àwọn ọmọ yín, ẹ̀yin kábíyèsí ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ọlọ́pàá ń pa àwọn ọmọ yín, ẹ sọ anything. Èmi sọ fún àwọn youth tó máa fẹ́ gba òmìnira, ogun tó ń jà wá ní Nàìjíríà, ogun tó ń jà ọmọ Yorùbá nation nísìn, kò kí ṣe ogun Fúlàní. Ọ̀rọ̀ tèmi tí bá ti sọ confirm ni. Ogun tó ń jà ọmọ Yorùbá nísìn, ogun tó ń jà ọmọ Yorùbá nation nísìn, kò
kò kí ń ṣe ogun Fúlàní. Ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ Fúlàní. Ogun tó ń jà wá nílẹ̀ Yorùbá kò kí ń ṣe ogun Fúlàní. Ẹ gbàgbé ogun Fúlàní. Àwa Yorùbá sí Yorùbá, ogun Yorùbá ló ń jà wá. Mo ní táwọn ọmọ Yorùbá nation tó máa fẹ́ gba Yorùbá nation, mo ní àwọn kábíyèsí yẹn kó máa pa wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan. Kó ń lọ sí palace wọn, kó ń dáná sun wọ́n mọ́bẹ̀ pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ wọn, kó sun wọ́n mọ́bẹ̀. Tó bá fẹ́ gba Yorùbá nation ni o. Mo fọlọ́run bá ṣẹlẹ́rìí. Tó ń bá ẹ̀ tí ì pa àwọn kábíyèsí yẹn, tó ń bá ẹ̀ tí ì pa wọn, tó ń bá ẹ̀ tí ì pa wọn, wọn lè rí Yorùbá nation gbà kíákíá. Kó ń fi kábíyèsí kankan fi ṣe sample. Ogun tó ń jà wá kò kí ń ṣe ogun Fúlàní. Ẹ gbàgbé ọ̀rọ̀ Fúlàní. Ogun tó ń jà wá nílẹ̀ Yorùbá kò kí ń ṣe ogun Fúlàní mọ́. Àwa Yorùbá sí Yorùbá là ń jà ogun, là ń gbógun tira wa. Yorùbá sí Yorùbá ló ń gbógun tira wa sí. Tó bá fẹ́ succeed, kó fi àwọn kábíyèsí kan kó fi ṣe sample, kó pa kábíyèsí ẹyọ kan. Kábíyèsí kábíyèsí tẹ́ pé tó bá lẹ́nu òní kọ́ lọ pa. Tó bá ti lè pa ẹyọ kan náà kábíyèsí, ẹ bá nípa àwọn tó kù máa cooperate. Fúlàní pa àwọn ọmọ wa látọjọ́ yìí. Àwọn kábíyèsí wọn ò lè sọ anything torí pé wọ́n ti jẹ́ òdodo, wọn ò lè sọ òdodo. Ọdún tá a wà yìí ní Nàìjíríà yìí, wọn la máa gba òmìnira. Mo ní kí àwọn youth yẹn kó lọ take action pẹ̀lú àwọn kábíyèsí. Torí àwọn kábíyèsí wọ́n ti gba owó ẹ̀mí wa, àwọn ló ń gba àbọ̀dè fún wa. Mo ní kí àwọn youth kó lọ take action pẹ̀lú àwọn kábíyèsí, kó wá petrol, kó dáná sun wọ́n mọ́bẹ̀, kó pa wọ́n. Ọba kó àwọn ọlọ́pàá kan fi rọra mẹ́, kó pa àwọn ọlọ́pàá yẹn mọ́. Kí àkókò scatter gbogbo ẹ̀ kúkú dàrú. Tí gbogbo ẹ̀ bá dàrú, a máa mọ ibi tá à ń lọ ní Nàìjíríà. Nàìjíríà ò dàrú, àrílẹ̀ ayé gbé dáadáa ní Nàìjíríà. Ebi la máa ń pariwo lójoojúmọ́. Àrùn jẹjẹ. Àwọn ọmọ káàrọ̀ jíire wọn kì í tọrọ bárà tẹ́lẹ̀. Tẹ́ bá lọ sí Yaba, ẹ lọ sí Òṣòdì, ẹ lọ sí Sábó, àwọn Yorùbá lẹ máa rí tó tọrọ bárà. Àwọn ìyá arúgbó lẹ máa rí tó máa gbé pàdé, wọn máa tọrọ bárà. Èmi ò tí ì jẹun. Èmi á wà ní títì, a máa ṣe bí wèrè, kò dẹ̀ kí ṣe wèrè. Ebi ló pa wọ́n débẹ̀ tó ń sùn sábẹ́ bridge. Àwọn kábíyèsí wa wọ́n dẹ̀ dákẹ́, wọn ò sọ anything. Mo sọ fún pé àwọn youth, àwọn kábíyèsí yẹn nìkan take action pẹ̀lú. Tó bá fẹ́ bàjẹ́ kó kúkú bàjẹ́ Nàìjíríà, kó kúkú ṣẹlẹ̀, kó pa àwọn kábíyèsí, kó máa pa wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan. Àwọn kábíyèsí yẹn ni kó máa pa wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan. Àwọn kábíyèsí ilẹ̀ káàrọ̀ jíire kó máa pa wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan. Àwọn youth kó ń gbàgbọ́rọ̀ Fúlàní, kó má bá Fúlàní jà. Àwọn kábíyèsí ló gbàgbọ́rẹ̀ fún wa. Kó lọ sí ọ̀dọ̀ àwọn kábíyèsí sẹ́, gbogbo ògùn tó ń ṣe sára kó lọ máa lò fún àwọn kábíyèsí, kó má lò fún Fúlàní. Kó máa pa àwọn kábíyèsí wa, kó máa pa wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan. Kó máa pa àwọn kábíyèsí wa, àwọn youth. Inú àwọn kábíyèsí wa yẹn ń bí mi, kó máa pa wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan, dáná sun, kó pa ìyàwó, kó pa ọmọ wọn, kó pa àwọn kan, kó sun wọn mọ́ palace.